Gumi fẹ́ kí Tinubu ránṣẹ́ tí mà lọ sọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò nínú igbó o. Ọkùnrin tí wọ́n ń pè ní Sheikh Ahmad Gumi ti tún dá wàhálà míì sílẹ̀ o. Òun fẹ́ kí ìjọba Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ránṣẹ́ sí àwọn afẹ̀míṣòfò tí wọ́n wà nínú aginjù káàkiri. Ẹni tó sì rò pé ó yẹ kó ná sí wọn ní igbákejì ààrẹ Kashim Shettima. Bó sì tilẹ̀ jẹ́ pé kò la orúkọ ọkùnrin náà mọ́lẹ̀ bẹ́ẹ̀, ó sọ pé láti ilẹ̀ àwọn igbákejì ààrẹ ni wọ́n máa ń rán sí àwọn afẹ̀míṣòfò pé ohun tí Umaru Yar'Adua àti Muhammadu Buhari ṣe láyé ìjọba tiwọn nìyẹn. Ó ní ta ni àti ọjọ́ wo ni ìjọba yìí yóò ránṣẹ́ sí àwọn afẹ̀míṣòfò tí àwọn òpònú àti onísọkúsọ kan kò sì ní máa bú wọn. Ọ̀rọ̀ náà sì ti dá wàhálà sílẹ̀ gidi. Ní Monday tó kọjá yìí, ní ọjọ́ Ajé 20 oṣù keje tá a wà yìí, Goodluck Jonathan, olórí orílẹ̀-èdè yìí nígbà kan sọ ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbọ́ rí. Ní Yenagoa, olú ìlú ìpínlẹ̀ Bayelsa ló ti sọ̀rọ̀ náà níbi àpérò ńlá kan tí wọ́n ṣe. Àkọlé àpérò náà ni 70 ọdún tí wọ́n ti ń wa epo bẹntiróòlù ní Nàìjíríà. Àpérò tó mú ọ̀pọ̀ àwọn alágbára pàdé ni, pàápàá àwọn tí wọ́n ń ṣòwò epo rọ̀bì ní orílẹ̀-èdè wa. Níbẹ̀ náà ni Jonathan ti sọ pé nígbà tí àwọn gbàjọba nínú oṣù karùn-ún 2007, ogun tí àwọn ajìjàgbara náà yẹn ní Niger Delta ń gbé nígbà náà le gan-an ni. Ṣé àsìkò náà ni àwọn ọmọ ogun ajìjàgbara wọ̀nyí máa ń jí àwọn òyìnbó gbé tàbí ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ elépo lágbègbè wọn níbẹ̀, pàápàá àwọn tó bá jẹ́ ọ̀gá wọn. Tí wọ́n bá jí àwọn òyìnbó wọ̀nyí gbé, wọn yóò gba owó lọ́wọ́ wọn tàbí lọ́wọ́ àwọn iléeṣẹ́ wọn. Tí ìjọba bá sì bá wọn ṣe agídí pé àwọn fẹ́ gba àwọn èèyàn náà sílẹ̀ ní tipátipá, wọn yóò pa wọ́n tàbí kí wọ́n gbé wọn lọ sí ọ̀nà jíjìn níbi tí ìjọba kò ti ní lè rí wọn gbé jáde. Ọ̀rọ̀ náà di ìjà àwọn sọ́jà àti àwọn ọmọ ológun ojú omi ilẹ̀ wa pẹ̀lú àwọn ajìjàgbara wọ̀nyí. Níbẹ̀ sì ni àwọn bí ọkùnrin kan tí wọ́n ń pè ní Asari Dokubo àti Tòǹpòlò ti ní orúkọ àti owó ńlá tí wọ́n ní lọ́wọ́ lásìkò yìí. Wọ́n bá ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ fa wàhálà dé góńgó nígbà tí Umaru Yar'Adua yóò sì fi gbàjọba nínú oṣù karùn-ún 2007 tá à ń wí yìí. Kíní náà ti le gan ni, torí ọ̀sẹ̀ kan ò gbọ́dọ̀ lọ kí wọ́n má jí òyìnbó kan gbé. Wàhálà náà sì pọ̀ ní Niger Delta gidigidi. Ṣùgbọ́n nígbà tí àwọn Yar'Adua gbàjọba, wọ́n ní àwọn yóò lọ rí àwọn èèyàn náà kí àwọn bá wọn sọ̀rọ̀. Ọ̀pọ̀ èèyàn sì rò pé wàhálà ni wọ́n ń kó ara wọn sí, pé irú ìpàdé bẹ́ẹ̀ kò ní mú kinní kan gidi jáde. Lọ́jọ́ Monday yìí ni Jonathan wá sọ bí òun ti lọ rí àwọn ajìjàgbara náà tí àwọn sì jọ jókòó ọ̀rọ̀ sísọ. Ó ní ọjọ́ 28 oṣù kẹfà ní 2007, ìyẹn bí oṣù kan péré tí àwọn gbàjọba, lòun lọ láti lọ rí àwọn èèyàn náà níbi tí Tòǹpòlò ti ń ṣe olórí wọn. Ó ní nígbà tí àwọn dé Warri, òun ti múra láti lọ bá wọn níbi tí wọ́n wà gan-an. Àmọ́ àwọn fúnra wọn ránṣẹ́ wá pé àwọn ò lè wá sí gbòòrò àti pé nínú àwọn aginjù etídò ní jìgúnjìgún lọ́hùn làwọn wà. Ọkọ̀ ojú omi nìkan ló sì lè débẹ̀. Bí ọkọ̀ ojú omi náà bá sì ti gbé wọn dé, làwọn èèyàn àwọn yóò wá mú wọn wá sí ibùba àwọn gan-an. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jùlọ nínú ọ̀rọ̀ yìí ni pé tí òun Jonathan bá ń bọ̀ o, òun ò gbọ́dọ̀ mú ẹnikẹ́ni dání o, òun nìkan ni kí òun wá o. Bẹ́ẹ̀ ni àwọn ò gbọ́dọ̀ ṣèṣì rí ọlọ́pàá tàbí sọ́jà agbébọn kan lẹ́yìn òun. Òun nìkan ni kí òun máa bọ̀. Nítorí pé àsìkò náà le gan ní Niger Delta, tó jẹ́ bíi kí èèyàn wọ igbó tó àwọn afẹ̀míṣòfò ilẹ̀ Haúsá wọ̀nyí lọ lásìkò yìí ni. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ náà takú. Ó ní Jonathan ò ní lọ. Gẹ́gẹ́ bí igbákejì ààrẹ Nàìjíríà, ó ní kò gbọ́dọ̀ wọ inú igbó lọ bá wọn. Bí wọn kò bá ti lè wá sí gbangba, tí wọn kò sì lè jẹ́ kí igbákejì olórí Nàìjíríà kó àwọn ẹ̀ṣọ́ ẹ̀ lẹ́yìn, kí wọ́n gbàgbé ẹ̀, kí wọ́n jẹ́ kí àwọn dojú ogun kedi kọ wọ́n. Àmọ́ Jonathan ní òun sọ fún wọn pé òun ò gbà, pé kí wọ́n fi òun sílẹ̀, kíní kan ò ní ṣe òun. Bẹ́ẹ̀ lòun wọ inú igbó aginjù tí àwọn sì ṣe ìpàdé níbẹ̀. Ohun tó dára jù nínú ìpàdé tó sọ pé àwọn ṣe yìí ni pé níbẹ̀ ni àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó fi òpin sí ìwà jàǹdùkú àti ìfẹ̀míṣòfò àwọn ajìjàgbara Niger Delta wọ̀nyí.
torí lẹ́yìn tí àwọn ti sọ̀rọ̀ nígbà tó di ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2009 ìjọba Yar'Adua kéde ètò amnesty, ìyẹn ìdáríjì àti ìfojúfò fún gbogbo àwọn ọmọ ogun ajìjàgbara Niger Delta wọ̀nyí. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ kó gbogbo èlò ogun tí wọ́n ń lò sílẹ̀ pátápátá. Ìjọba yóò sì ṣètò láti fún wọn lówó ìsinmi, bẹ́ẹ̀ ni wọn yóò wá iṣẹ́ fún wọn. Wọn yóò pèsè iṣẹ́ lóríṣiríṣi tí àwọn ọmọ ẹ̀yìn wọn yóò máa ṣe. Wọn yóò sì kọ́ wọn níṣẹ́ pàápàá. Wọn yóò sì ṣètò ìgbé ayé tuntun fún gbogbo wọn. Bẹ́ẹ̀ ló ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ajìjàgbara yìí ni wọ́n jáde wá láti inú aginjù tí wọ́n wà. Àwọn tí wọn kò jáde kò sì tó nǹkan kan. Ìjọba sì ṣe bó ti wí fún wọn o. Wọ́n fún wọn ní àwọn ohun tí wọ́n ṣe ìlérí ẹ̀ fún wọn. Wọ́n fún àwọn ọ̀gá wọn níṣẹ́ láti máa dáàbò bo gbogbo àdúgbò náà fúnra wọn, kí wọ́n sì máa ṣọ́ gbogbo àwọn ọ̀pá epo, ìyẹn àwọn páìpù tó ń gbé epo káàkiri Nàìjíríà láti Niger Delta. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀pá epo yìí ni àwọn ọmọ Niger Delta ń sọná sí. Tí wọn ò bá sì sọná sí àwọn míì, wọn yóò dá wọn lu, wọn yóò sì máa jí ọ̀pọ̀lọpọ̀ epo Nàìjíríà tà sẹ́yìn odi. Àwọn náà ti ní ọkọ̀ ojú omi tiwọn, wọ́n sì ní àwọn ohun èlò gbogbo tí wọ́n fi ń wa epo àti èyí tí wọ́n fi ń dá àgbá epo lu. Àmọ́ lẹ́yìn èyí tíjọba ṣe fún wọn yìí, kí náà yí padà. Nàìjíríà sì bẹ̀rẹ̀ sí rí epo tà sẹ́yìn odi sí i. Torí ní gbogbo àsìkò tí wàhálà yìí ń lọ, epo rọ̀bì tí Nàìjíríà ń pèsè kò tó nǹkan kan mọ́, nítorí àwọn ajìjàgbara náà kò jẹ́. Wọn ò fi ọkàn àwọn ọmọ ogun Nàìjíríà balẹ̀, bẹ́ẹ̀ ni wọn ò fi ọkàn àwọn òyìnbó tó ń wa epo náà balẹ̀. Tí wọ́n bá sì rí ẹnìkan tó tasẹ̀ àgẹ̀rẹ̀ nínú àwọn wọ̀nyí, pípa ni. Bí wọ́n ti ń pa àwọn elépo tí wọ́n ń jí àwọn òyìnbó gbé yìí, tí wọ́n sì ń ba ọ̀pá epo jẹ́, ohun gbogbo ń dàrú fún Nàìjíríà ni. Nítorí pé wọn ò ní lè pèsè epo tó tó. Àmọ́ nígbà tí àwọn Yar'Adua dé tí wọ́n ṣètò yìí lóòótọ́, nǹkan bẹ̀rẹ̀ sí yí padà díẹ̀díẹ̀ ní agbègbè wọn. Àṣírí ìdí ọ̀rọ̀ yìí ni Jonathan sì tún tú lọ́jọ́ Ajé yìí, pé ẹni tó dèdí ọ̀pẹ tó gbẹ́nu sókè pé kí ẹmu máa ro sóhun lẹ́nu ògbọ́n, nítorí ọ̀fẹ́ kọ́ ní ro. Pé lóòótọ́ làwọn ọmọ ogun Nàìjíríà ti jagun ńláńlá lórí ọ̀rọ̀ yìí tí ọ̀pọ̀ sì bá kinní náà lọ. Àmọ́ kì í ṣe ogun ló yanjú ẹ̀. Ọ̀rọ̀ tó yọ apó nínú ọfà, tó yọ ẹ̀tù nínú ìbọn, ọ̀rọ̀ náà ló padà wá yọ obì lápò kálukú àwọn tí kinní náà fi rọlẹ̀. Òótọ́ sì ni, torí nígbà tí kinní náà tún fẹ́ máa ṣe bí ẹni pé ó ń gbérí ní 2017, nígbà tí àwọn Muhammadu Buhari ń ṣèjọba, ọkùnrin olórí ìjọba Nàìjíríà náà tún gbé igbákejì ẹ̀ dìde. Nígbà tó sì di ọjọ́ 16 oṣù kínní ọdún 2017, Yẹmí Ọ̀ṣínbàjò gbéra, ó sì tún lọ rí àwọn ọmọ ogun ajìjàgbara náà, ìyẹn àwọn tí wọ́n fẹ́ máa bínú nínú wọn pé ìjọba kò ṣe àwọn kinní kan tí wọ́n ṣèlérí ẹ̀ fáwọn. Lẹ́yìn tí wọ́n tún ṣèpàdé náà, tí Ọ̀ṣínbàjò bá wọn sọ̀rọ̀ nínú aginjù níbẹ̀, tí àwọn míì sì tún jáde wá bá a ní gbangba, tí wọ́n sì tún kó àwọn míì wá sí Àbújá, ọ̀rọ̀ náà tún sì mẹ̀dọ̀. Àlàáfíà tó sì wà ní àdúgbò náà títí di àsìkò yìí, àwọn ìpàdé ìgbà náà ló túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ sí i. Níbi tí ọ̀rọ̀ ti wá ya mọ́gánná rèé, torí lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 25 oṣù keje tá a wà yìí, Sheikh Ahmadu Gumi, ọkùnrin tí kò fi ọjọ́ kan báyìí fi bò pé ọ̀kan lára àwọn ọ̀rẹ́ àti onígbọ̀wọ́ àwọn afẹ̀míṣòfò lòun, ó lọ sórí ayélujára ẹ̀. Ó ní nítorí àwọn afẹ̀míṣòfò lòun ṣe wá, pé òun wá tún sọ̀rọ̀ wọn ni. Ó sì ṣeé ṣe kó jẹ́ nítorí tí Jonathan sọ lọ́jọ́ Monday pé bákan làwọn ṣe rìn ni ọkùnrin náà ṣe jáde tó sì ń sọ ti ẹnu ẹ̀. Ọkùnrin náà wá ń béèrè pé níjọ́ wo níjọba yìí, ìyẹn ìjọba àwọn Tinubu yìí, yóò rán èèyàn sí àwọn afẹ̀míṣòfò tí wọ́n wà nínú igbó, gẹ́gẹ́ bí Jonathan ṣe wọ igbó lọ bá wọn lọ́jọ́sí, tí Ọ̀ṣínbàjò náà sì tún wọgbó lọ bá àwọn ará Niger Delta wọ̀nyí. Àbí báwo lọ̀bọ ṣe sorí tí ìnàkí kò ṣe? Kí ni ìyàtọ̀ tó wà láàárín àwọn tí àwọn igbákejì ààrẹ wọ̀nyí lọ bá nínú aginjù wọ̀nyí àti àwọn Boko Haram pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tàwọn nílẹ̀ Haúsá? Ó ní òun fẹ́ mọ ìyàtọ̀ tó wà láàárín àwọn méjèèjì ni o, pé ìbọn ni àwọn ará Niger Delta ń gbé kiri, bí wọ́n sì ti ń jí àwọn òyìnbó gbé, bẹ́ẹ̀ náà ni wọ́n ń pa àwọn míì tí ọwọ́ wọn bá tó. Bẹ́ẹ̀ náà sì ni àwọn afẹ̀míṣòfò ilẹ̀ Haúsá wọ̀nyí ń ṣe. Síbẹ̀ ìjọba lọ ránṣẹ́ bá àwọn ará Niger Delta. Kí ló wá ń ṣẹlẹ̀ sí àwọn Boko Haram àti àwọn afẹ̀míṣòfò ilẹ̀ Haúsá tíjọba ò lè ránṣẹ́ sí wọn?
àròmàlà tẹnu apẹ ló ń fẹ́ gbọ́. Gumi ń fẹ́ fi ọ̀rọ̀ tó sọ yìí dá wàhálà míì sílẹ̀ síjọba yìí lọ́rùn ni. Àkọ́kọ́ ni pé ó fẹ́ sọ pé kò sí yàtọ̀ kankan láàrin àwọn afẹ̀míṣòfò àsìkò yìí àti àwọn ará Niger Delta ọjọ́sí. Bẹ́ẹ̀ ló sì fẹ́ ṣàlàyé pé àwọn ìjọba tí àwọn ọmọ Arewa ń ṣe olórí wọn, ìyẹn Yar'Adua àti Buhari, ni wọ́n ránṣẹ́ sí àwọn afẹ̀míṣòfò ní gúúsù. Kò sì sí ìdí tí ará gúúsù tó ń ṣèjọba báyìí, ìyẹn Tinubu ni o, kò fi lè ránṣẹ́ sí àwọn afẹ̀míṣòfò nílẹ̀ Haúsá. Ohun tí Gumi ń fẹnà sọ ni pé kí wọ́n rán Kashim Shettima lọ. Gbogbo ayé sámọ̀ tẹ́lẹ̀ pé ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò ní igbákejì Tinubu yìí ń ṣe. Nígbà tó sì jẹ́ àwọn igbákejì ààrẹ gbogbo ni wọ́n ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, pé kò sí ìdí tí òun pàápàá ò fi lè lọ. Àmọ́ bí ọ̀rọ̀ yìí ti jáde lórí Facebook àti àwọn ayélujára míì tí Gumi gbé kinní ọ̀hún sí, ní gbogbo èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí o. Bẹ́ẹ̀ òun pàápàá ti wí o pé ọ̀rọ̀ tí òun ń sọ yìí àwọn òpònú kan lè máa bú òun. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí òun sọ yìí kò gbéṣẹ́, nítorí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sọ èyí tó mọ́gbọ́n wá ju tiẹ̀ lọ. Ohun tí àwọn wọ̀nyí ń sọ ni pé òpònú ni ẹnikẹ́ni tó bá ń fi ohun tó ń ṣẹlẹ̀ ní Niger Delta níjọ́sí wé ogun táwọn afẹ̀míṣòfò gbé ti gbogbo Nàìjíríà báyìí. Àwọn yìí ní nígbà tí àwọn Niger Delta ń ja ìjà wọn, ohun tí wọ́n ń jà fún nítumọ̀, nítorí ariwo tí wọ́n ń pa ni pé àwọn ìjọba Nàìjíríà kò tọ́jú agbègbè àwọn. Bẹ́ẹ̀ àdúgbò náà ni wọ́n ti ń wa epo rọ̀bì tí Nàìjíríà fi ń ṣọ̀rọ̀. Wọ́n sì ya fọ́tò káàkiri agbègbè Niger Delta. Gbogbo àwọn èèyàn ló sì ń pariwo pé báwo ni àdúgbò yìí ṣe bàjẹ́ tó báyìí. Wọ́n ṣe fídíò àdúgbò náà tí gbogbo ayé rí, tó jẹ́ kò sí ẹni tó lè sọ̀rọ̀ tako ohun tí wọ́n ń wí. Àwọn wọ̀nyí ní owó tí wọ́n ń pa ní Niger Delta, Abuja ni wọ́n ń kó lọ, tí wọ́n fi ń tún Abuja nílẹ̀ Haúsá ṣe, tí àwọn èèyàn àwọn ní gbogbo agbègbè náà sì ń rùn pa, tí ìṣẹ́ burúkú ń ṣẹ́ wọn, tí ìyà sì ń jẹ tọmọdé tàgbà ní Niger Delta. Àwọn èèyàn náà kọ̀wé oríṣiríṣi jáde. Wọ́n ní èyí tó burú nínú ìjà yìí ni pé ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo kànga epo tí wọ́n ti lè wa epo rọ̀bì yìí, àwọn ará ilẹ̀ Haúsá ni wọ́n ládùúgbò àwọn. Àwọn ni wọ́n sì ń tà wọ́n fáwọn òyìnbó, tí àwọn èèyàn tàwọn nílé àwọn kò sì rí kinní kankan lá nínú ọrọ̀ tí Ọlọ́run fún àwọn. Àwọn Arewa ti gba gbogbo ẹ̀ pátá lọ́wọ́ àwọn. Ìdí ìjà tiwọn nìyẹn. Bẹ́ẹ̀ ní tòdodo orí wọn kọ́ ni ìjà yìí ti bẹ̀rẹ̀ o. Isaac Adakaboro ti ja ìjà yìí ní 1966. Nígbẹ̀yìn àwọn sọ́jà Nàìjíríà náà ni wọ́n pa á sógun. Kò sì tí ì pẹ́ rárá tí Kẹ́ńsàró wíwá àti àwọn ará Ògbònì 9 kú sí ẹnu ìjà ọ̀rọ̀ epo yìí náà ni. Àwọn ará ilẹ̀ Haúsá náà ló sì fìyà jẹ wọ́n, torí Sani Abacha lórí pé òun gbẹ̀mí wọn nínú oṣù kọkànlá ọdún 1995. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà tí àwọn ajìjàgbara yóò tún wá padà bẹ̀rẹ̀ ìjà náà, wọ́n múra wàhálà gidigidi wá ni. Àwọn èèyàn tí wọ́n ń bú Gumi wá ń béèrè pé kí ni àwọn ọmọ Nàìjíríà ṣe fáwọn afẹ̀míṣòfò tó dìde láti ilẹ̀ Haúsá yìí o? Ṣé wọ́n gba owó lọ́wọ́ wọn ni? Tàbí wọ́n ní ohun àlùmọ́ọ́nì kan tí àwọn ọmọ Nàìjíríà ń lò tí wọn kò fún wọn nínú ẹ̀, tí wọn kò sì gba ẹ̀tọ́ wọn? Pé kí ni wọ́n ní ní àdúgbò tiwọn tí àwọn ọmọ Nàìjíríà gbẹ́sẹ̀ lé o? Wọ́n ní ta ló ṣẹ̀ wọ́n tí wọ́n fi ń jí àwọn èèyàn gbé ní Borno? Àwọn wo ló ṣẹ̀ wọ́n tí wọ́n fi jí àwọn ọmọléèwé kó àti àwọn tíṣà wọn ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ láìpẹ́ yìí rárá? Pé ṣé wọ́n ṣẹ̀ wọ́n ni? Kí ni wọ́n ṣe fún wọn? Kí ló ń bí wọn nínú? Àti pé irú ìwà wo ni àwọn pàápàá rò pé àwọn ń fù tó fi jọ ti àwọn ará Niger Delta? Ohun tí ọ̀pọ̀ ṣe sọ pé Gumi kò mọ ohun tó ń sọ rárá rèé, tí àwọn míín sì ní ó ti yẹ kíjọba Tinubu mú ọkùnrin náà pamọ́ tipẹ́tipẹ́. Nítorí bí a bá ní à ń jagun afẹ̀míṣòfò, kò yẹ kí irú àwọn èèyàn bíi Gumi yìí wà láàrin ìgboro. Àmọ́ Gumi ti sọ láìmọye ìgbà o pé òun ò lè ṣe kí òun má gbèjà àwọn afẹ̀míṣòfò wọ̀nyí, nítorí òun mọ̀ pé inú ló ń bí wọn. Láìwọlá Alága ló ń ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ ọ̀rọ̀ tí Gumi sọ ní òní ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi ọ̀sẹ̀ yìí o.